A gbé orúkọ Olúwa ga fún àkókò mìíràn tí a tún láǹfààní àti pàdé. Ní pàtàkì àwa tí a ti ń tẹ̀lé wa látẹ̀yìnwá àtàwọn tí a jẹ́ titun lórí ìkànnì yìí. Ọlọ́run ló rẹ̀ fẹ́ sọ̀rọ̀ fẹ́rẹ́ pípọ̀ nínú ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ yóò di mímúṣẹ ní orúkọ ńlá Jésù. Bí ẹ bá gbàgbé, à ń gbé yẹ̀wò lórí Dáfídì tó rìn lórí òrùlé ilé ọba. Oríṣiríṣi àwọn kan láti gbé yẹ̀wò fún àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀. Ìyá mo gbàdúrà lónìí wípé ọ̀run ìrànwọ́ kó sí fún wa. A rí àánú gbà. Ilẹ̀kùn Jésù ń kan ilẹ̀kùn ọkàn wa. Ó rẹ̀ fẹ́ láti ṣí sílẹ̀ fún àgbà lónìí. Bó ti ń ṣí sílẹ̀, a gba Jésù láàyè lórí ìtẹ́ ọkàn wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A fẹ́ wo àfiwé lórí ìgbé ayé Dáfídì àti Ùráyà. Ùráyà gẹ́gẹ́ bí ó ti yé wa, a rí pé jagunjagun ni. Ẹni tí ó ń jagun láti dìfẹ́ǹdì ìlú rẹ̀, tó ń jagun láti dìfẹ́ǹdì orílẹ̀-èdè rẹ̀, tó ń jagun láti dìfẹ́ǹdì ogun Ọlọ́run. Nínú àwọn ogun Ọlọ́run tí a fojú rí, Ùráyà jẹ́ kan níbẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ni Dáfídì gbìmọ̀ láti jẹ́ pé kí wọ́n pa á. Nítorí tí wọ́n mú kí ó tún jẹ́ ewu, kó jẹ́ wàhálà, kó jẹ́ tí ò dáa tó burú jù, ó ní pé èèyàn tí ń bẹ lójú ogun bí eléyìí, tó ń jìjà bí eléyìí, tí ó ní kí ogun Olúwa kó má kùnà, tó ní kí Dáfídì má sọ́fà lọ́wọ́ àwọn ọ̀tá, tó mú kí a má kó àwọn èèyàn Ọlọ́run ìlú Ísírẹ́lì ní ìgbèkùn, ṣe ló yẹ kó jìyà rú kan báyìí. Ìwé mọ́sán nínú ìwé òwe 17:13, ó ní ẹnikẹ́ni tó bá fi ibi san oore, ó ní ibi kì yóò tán nínú ilé Olúwa rẹ̀. Ẹnikẹ́ni tó bá fi ibi san oore, ibi kì yóò tán nínú ilé Olúwa rẹ̀. Àwọn ibi mi ń bẹ téèyàn ń ṣe téèyàn ò mọ̀. Gbàǹgbà tí ó bá bẹ̀rẹ̀ sí hàn gẹ́gẹ́ bí kámà, gbogbo èèyàn ni yóò gbọ́. Àwa lè conclude lónìí pé gbogbo ibi tí ń ṣẹlẹ̀ sí èèyàn nítorí ibi téèyàn ṣe ni. Ṣẹ̀bà ibi táwọn kan ṣe ń kó ó hàn nínú ayé wọn. Àwọn míì tó sì ń sọ́fà ibi náà, ibi táwọn kan kó bá wọn náà ni. Mo ká mọ̀ wípé nígbà pé gbogbo téèyàn bá ti tọwọ́ bọ ibi láti máa ṣe, kó mọ̀ wípé òun kọ lẹ́tà sí ibi lórí Olúwa rẹ̀ àti ilé rẹ̀. Tó bá di ọjọ́ wájú ọkùnrin sọ nípa ibi inú ilé Dáfídì gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí. Ẹnikẹ́ni tó bá fi ibi san oore, ìtàn lè lu rẹ̀. Ayé tá a wà yìí, ayé àkàmọ́ra ni. Mo nírètí pé bá a bá tilẹ̀ jọmọdé, àbá jẹ́ àgbàlagbà, àbá jẹ́ ọ̀dọ́, eré ìtawà náà pàápàá ó ti farahàn nínú ayé tá a wà yìí pé ayé tá a wà yìí cold world ni. Ayé tó léwu ni. Ayé tó jẹ́ pé fọ̀rọ̀síkùn bí àgbà ni. Ayé tó jẹ́ pé bánú sọ ni, wọ́n bẹ̀yàn sọ. Gbogbo la fẹ́ ṣe lọ́wọ́ tí ń sọ ni, tá a sọ, bí wọ́n ti ń ṣe lọ́wọ́ ẹni tí ó ń kórìíra ẹni, tẹ́sí fẹ́ ń ṣe ra yín, ayé tá a ń gbélé léyìí. Sáà lè rò pé omi náà ṣe dájé náà. Sáà lè rò pé àáké ni yóò gégi lulẹ̀. Inú gbó ni wọ́n ti gé igi tẹ́ fi ṣàáké. Inú gbó náà tó mú lọ tó tún gé àwọn ẹgbẹ́ rẹ̀ lulẹ̀. Kọ́lọ́n kó wa yọ. Ṣé ikú ló yẹ kó jẹ́ èrè fún ìsìn tòótọ́ fún Ùráyà? Ṣé kí wọ́n set up, kí wọ́n gbé pàpà ń pẹ́ fún? Ṣé ní ó yẹ kí wọ́n fi san iṣẹ́ ìríjú rere fún Ùráyà? Ùráyà wọ́n gba owó ilẹ̀ rẹ̀, wọ́n gba ilé rẹ̀, wọ́n gba ìyàwó ẹ̀. Torí nígbà tí a gbọ́ bóyá Ùráyà bímọ tẹ́lẹ̀ àbí ò bímọ, ṣùgbọ́n nígbà tó di pé bàbá kú nìṣe tí ìyàwó ti di aya ọba, ilé tó ní tìta lọ́dà, ìyẹn ni pé wọ́n ti gba gbogbo ilé rẹ̀. Nathaniel wá mú òwe lọ fún Dáfídì ní 2 Samuel kejì orí 12. Bẹ́ẹ̀ nìkan ní àgùntàn kan, ẹnìkejì sì ní púpọ̀. Nígbà tí àlejò bá ẹni tó ní púpọ̀, ẹlẹ́yọ kan àgùntàn náà ló tún mú. Ìyẹn ni pé ilé Ùráyà, ilẹ̀ Ùráyà, bọ́bá ní mọ́tò, bọ́bá ní kẹ́tẹ́kẹ́tẹ́, tó bá lágbo ẹran, ó ti di ti Dáfídì. Àkọ́wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn wòlíì àbí òwe tí wòlíì kan.
ṣé ikú ló sì yẹ kó jẹ́ èrè fún iṣẹ́ rere tí Ùráyà ṣe láàfin Dáfídì láti dìfẹ́ǹdì ìjọba, láti dìfẹ́ǹdì rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ mélòó ló ti jìyà lónìí yìí nítorí ẹ̀bùn wọn? Ọ̀pọ̀lọpọ̀ mélòó ló ti kú nítorí ọlá ọrọ̀ tí wọ́n kó jẹ, àṣeyọrí wọn àti iṣẹ́ rere tí wọ́n ń ṣe? Àwọn mélòó ti sọ ló ti sọ ẹ̀mí ara wọn nù lónìí nítorí aya, ọkọ, nítorí iṣẹ́ wọn, nítorí owó tọ́lọ́run fún wọn, dúkìá tọ́lọ́run fún wọn? Àwọn mélòó ló ti sọ ayé wọn nù torí iṣẹ́ rere tọ́lọ́run fún wọn? Lẹ́wọ̀ nípa ìyẹnjẹ, àìnídàájọ́ òdodo, àtáàkì dàrẹ́tì sínú ayé tẹ́fẹ́ àtáàkì. Irú ẹ̀ náà ni Nábótì tó sọ́fà lọ́wọ́ Áhábù àti Jésébẹ́lì. Wọ́n máa pa ni. Àtáàkì. Ayé tá à ń gbé dáńgbé tá a bá ti lágbára báyìí, agbára ti dègún. Tá a bá ti lágbára báyìí, ó ti di wàhálà. Tá a bá ti lágbára báyìí, ó ti di kí àwọn kan dá ọ̀nà. Irú ayé wò là ń gbé? Ẹ̀yin aládarí gbogbo, ẹ̀yin general overseer, gbogbo iṣẹ́ ìránṣẹ́, ẹ̀yin president, ẹ̀yin minister, ìránṣẹ́ gbogbo, alága ìbílẹ̀, alága àdúgbò, ẹ̀yin commissioner, ẹ̀yin olórí ìpín, head of department, ọlọ́pàá, sójà, akọ̀wé, àti wọ́n tá a gbé ọlá lé lọ́wọ́, bó lẹ ṣe ń lo ipò ọlá yín? Bí a bá ronúpìwàdà lónìí, ìrònúpìwàdà ń bẹ nínú kàlẹ́ndà Ọlọ́run, ó sì gba ìrònúpìwàdà láàyè, ṣùgbọ́n ká mọ̀ wípé bí ìrònúpìwàdà bá wá gan, ká máa tẹ̀lé. A bá ronúpìwàdà, a ti jèrè ọkàn wa fún Kristi, ìjọba Ọlọ́run ti dájú fún wa, ṣùgbọ́n ìyà tá a ṣe inú ara á jẹ. Ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà o, kò jẹ́ ká jẹ́ kó yé wa. Nítorí náà, ṣé ìgbà tí a bá ń ṣe kan dáadáa bí eléyìí, kò tí ì burú jù láti yí padà sọ́lọ́run? Bí èmi bá yí padà tẹ́yìn yí padà, ayé ò fi dáa ni? Ǹjẹ́ orí ayé ò fi rọ̀ wá lọ́rùn ni? Ìjọba Ọlọ́run, ọ̀nà ìjọba Ọlọ́run fi sí fún wa ni? Kọ́lọ́run kó rẹ̀ nǹkan kan wá lọ́wọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.